Professor, good morning. Ẹ káàárọ̀ sà. Ta ló kí mi nù yín? Gbogbo wa ni. Wálé! Bí wọ́n lẹ́yìn ìyàwó Ìbàdàn, ọ̀lẹ pọ̀ nù yín. Ẹyẹ ọ̀rẹ́ mi. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Ẹ lẹ́ o. Àgùntàn mi mọ̀ ní ìfọ̀yẹ́ o. Bàbá Sọ́líà. Ìyá Sọ́líà. Kí lọ mi wá ṣe inú bí? Ṣé jagunjagun àbí èwo ló wá wò gangan nù ẹ̀ náà? Àmọ́ kí ló tiẹ̀ mọ́ ń sí àwọn ọkọ̀ wa ìgan náà? Ọgbọ́n kan tó wà lórí wọn ni ẹ lọ tilẹ̀kùn lẹ́yìn. Má sọkọ rẹ lẹ́nu. Mo lọ lọ. Mo kàn rìn kiri inú ayé náà ni. Wọnú ayé mi lọ. Ẹ̀yin kánífà tá a fẹ́ ṣe o. Mo fẹ́ mọ gàzọ́ lọ báyìí wájú eléré. Okay. Owó kánífà tán ni adáńkọ́. Kí ló dé ẹ̀yin odidi ìyàwó lé? Tìrí ọ̀sẹ̀ ìbò Ìbàdàn kálífà náà ni ẹ pàtàkì fúnra yín. CBO aya bàbá sẹ́bí ni màá gbọ́ iná swai ẹ̀yà fún o ẹ̀yà fáwọn dìrí sọ́ọ̀sì tẹ̀lé owó ló kẹ̀lé ro ìyàwó ìdìbò kalẹ̀ yóò ṣe ìyá ṣe.